Africa Content TV. Wàá bá mi dìde nítorí tọ́lọ́n àti ti àná Muhammad. Sallallahu alayhi wa sallam. A dìde nàró. A ṣàdúrà fún àlùfáà wa Abdulgani. Àbòtó. Ọmọ àlùbáríkà ni, èèyàn dáadáa ni, olùsúnmọ́ Ọlọ́hun ni, olùbẹ̀rù Ọlọ́hun ni. Wàláhì, ìmọ̀ tí mo máa gbogbo ohun tí mo kà á lẹ̀ yìí kódà ojú ròyìn rẹ̀ lọ. Ọlọ́run wa wọlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀nà tí Ọlọ́run fi mú sáàlì kìyàmà ó lè máa jẹ́ mà fún gbogbo wa. Ẹ má jẹ́ ajé ó jẹ́ mà. Ẹ̀yin àfáà náà lẹ jókòó yìí bóòlù Ọlọ́run ṣe mú ànábì Yahya lọ sáàlì kìyàmà. Allahu akbar. Ìbọn Ọlọ́run ń bẹ ń bẹ. Ibi ànábì Yahya ṣe ń pariwo ńjọ́ náà. Ìwọ Ọlọ́run èyí ti jẹ́ mo ṣe tiẹ̀ tó. Àwọn kèfèrí yìí ọ̀rẹ́ mi mọ́gì Ọlọ́run ní bọ́ ọba tún sọ gbólóhùn ká. Gbogbo tó ṣe láyé tó wúlò fi sẹ̀mí gbogbo ẹ̀ ní ó bàjẹ́. إذا المرء كانت له فكرة ما شاء الله وفي كل شيء له إبرة وفي كل شيء له آية تدل على أنه واحد. Ọlọ́run nìkan ló tó bẹ́ẹ̀ ẹ bá mi pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. Gbé ọwọ́ rẹ méjèèjì òkè ó fi pariwo Ọlọ́run. Allahu akbar. Tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Allahu akbar. Ó wu Ọlọ́run ló gbé ikú rẹ̀ gbọ́ ọ̀nà ibi tó gbé gbà. A wá ṣe iná anzalnahu kan. Ẹyọkan. Qul huwa Allahu mẹ́ta. Attahiyatu lillah. Òun náà ní ká fi gbẹ̀yìn ẹ̀. Abẹ́ Ọlọ́run Ajá Abdulgani Àbòtó Ọlọ́run mọ́sà bá wa kẹ́ Ọlọ́run bá wa gẹ̀ ṣekú ní sinmi fún abẹ́ Ọlọ́run àfitóbi rẹ̀ ṣe nù mọ́lẹ̀ rẹ̀ ni ó gbé Àbòtó sí ọlọ́sájú ẹ̀dá Muhammad bismillahir rahmanir rahim. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين.